Africa Content TV. ọmọ alágbẹ̀dẹ àkàbí ọmọ agbẹ̀dẹ ara ọmọ àjọpọ̀ kí ló rú ọmọ àjẹ̀dọ́kẹ́ bí onísànmọ̀mí aráàká ọmọ làyọ̀ ọmọ èdè gbọ́jọ́ ọmọ òjò tí ò jẹ́ ń dọ̀nà là ń sẹ́kẹ́ mo sunkún wẹ́rẹ́ mo ló mú péjì mo sì ìwẹ̀rẹ̀ mú gbòdò lọ́nà èyí àdùbí tó ti nídìí iyùn nínú jogún oṣó alábẹ́ bá ń bí ọba bírúbírú ọba bígbàbígbà jogún oṣó bígbà ọmọ gbogbo ẹ̀ ló sì jọba bọ́mọ ti ń dení adé ń dení ọmọ ń di méjì adé ń di méjì ọmọ ń di mẹ́ta adé ń di mẹ́ta alábẹ́ bá ń bí ọba bàbá mi àkùnrin ara ṣèkíọ́lá kábíyèsí aláṣẹ lórí òrìṣà akọrẹdìrì ọba tí ń tún wọ́n tẹ̀ bí ẹni tẹ̀gbá ìgbà yín ti ń dùn yín olúwa ọba òní tí ó tán ọba adéwálé àkàbí his imperial majesty the national promoter of the whole land bàbá mi àkàbí ọba abdulrasheed adéwálé àkàbí ìfẹ́mi lóye tẹ́lú àkọ́kọ́ ẹgbẹ́ ìdí ẹnu ẹ ẹwò yẹn ẹsẹ̀ ẹ ẹwò múra ẹ ẹwò sọ̀rọ̀ ẹ ẹwò ṣẹṣí ẹ akíkanjú ni wọn kò sí payà ogun kólógun tó dé ó dẹ̀ ti wálé wá sọ ó dẹ̀ ti kì í bẹ̀rù ọ̀dẹ̀ kò sí ẹ bá sẹ̀mù lè gé bọ́ba ti rí lóde ẹ̀rí ọ̀sọ́ pàǹkó píì ọ̀fẹ́ sẹ́lẹ̀ kókò ní omi ìgbóná wọn ní kí ló dé ó ní bó ti wù mí ni mo ń ṣe alágbára lọ́ba tó fún ọ lágbára oníbẹ̀ lọ́ba tó fún ọ níbẹ̀ olóye lọ́ba kábíyèsí rẹ ọba kábíyèsí rẹ bàbá mi Ràṣídì kábíyèsí èèyàn tó mọlúwo ló mọ̀ wò èèyàn tó mọ̀ wò onítọ̀ ló mọ ẹyọ dídẹ́rẹ́ ẹyọ dídẹ́rẹ́ tí òsè bá sèmọ̀lẹ̀ ọ̀tẹ̀ ní ìwò olójú ọba ni wá àkìí sọmọ adẹ́ni gbọ́dọ̀ àkìí sọmọ adẹ́ni gbọ́rẹ́ kábíyèsí olúwo ọmọ ọ̀dẹ̀ tí mú yẹn bà ẹrú ẹrẹ tí wọ́n fi lé nílé ọba tó wúmẹ́rẹ́ kò sí payà ogun ológun ó tó dé ó dé rẹ ti ké ológun ti sá lọ kábíyèsí rẹ ọba mi àgbẹ̀bí kábíyèsí rẹ bàbá mi Ràṣídì ẹ ti kábíyèsí o. kábíyèsí àbọ̀tún àbòsí tẹ̀yẹrẹ fi kó lé wọlé ó dẹrẹ lẹ́yẹrẹ ẹ̀yẹ tí wọ́n ń jẹ fẹ́yẹ ẹgbẹ́ rẹ̀ jẹ́ ní bàbá mi àgbàbí kẹ́ẹ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ ẹ̀jẹ̀ máa ṣàṣẹ ẹ̀ ṣàṣẹ mo wà lábẹ́ ọba o mo wà lábẹ́ ọba mo yájú sọ́ba mo dìtẹ̀ ọba mo ti wà lábẹ́ ọba Àjàní báńkì bàbá mi Àkànní bàbá mi olúwo tìwó tí wọ́n ń gba bàbá mi Aláàfin tọ̀yọ́ bàbá mi Àkànní ọ̀wádé ẹlẹ́wẹ̀ẹ́tì ọba lórí ọba ni aláṣẹ tí múlẹ̀ tí kì í dábàá Ṣàngó àná ọba adọ́lọ́dọ̀ bí àwọn ọba rẹ̀ bí oṣù gẹ́gẹ́ sí oyè alẹ́tọ̀ ẹ máa ṣe apáta yóò sì máa gba ìwọ ọlọ́dọ̀ ọba o ọmọ tẹ́ni lọ́lá tẹ́ni kí n tó gbọ́rẹ́ tọwọ́tọwọ́ là á sọ̀rọ̀ owó èèyàn tó bá fẹ́ ṣòwò tó fẹ́ lówó lọ́wọ́ ẹni tó máa bọ̀ ní ìwò ìwọ́wọ́ lọ́wọ́ ọmọ abẹ́lẹ́ àdùn tí ló lọ́ra yòókù òun lọ́dọ̀ nílé bàbá àdúgbò lọ́mọ ẹlẹ́yẹlé onírẹ̀lẹ́ òpépé gbogbo ọ̀gbọ́dé òyìnbó. orí kì í bí ìtàn ìtàn náà láàfin ẹni ká tó fún wa láàfin. ní Àṣàbí olúwo ti wà lórí ìgbà tí bàbá yín bọ̀ lálẹ́ di Ọ̀yọ́ ọ̀rọ̀ àgbẹ̀wò adìyẹ ọ̀pọ̀gbọ̀n bàbá yín ọmọ rẹ̀ ọgbà dìbẹ̀tà ọ̀rọ̀ pẹ́pẹ́ yẹn ọjọ́ gbọ̀ngàn kòkòrò ó yọ ọ̀pọ̀ ọmọ rẹ̀ wọ́n wá lọ rèé ra
wo àwọn ọjà yìí méjì wọ́n pa nǹkan ṣoṣo torí àsìkò wọ́n fi gbogbo ẹ̀ bàbá yẹn rò ló. wọ́n ní káwọn bàbá yìí gún yẹn olóhùn ọmọ yẹn gún wọ́n ní òrùka olóhùn ọmọ kàárò wọ́n wá sọ̀rọ̀ sọ́yún òdòdó wọ́n ní èrò òwú bẹ́ẹ̀ lọ́nà yẹn kò mú èrò àfọ̀njá bẹ́ẹ̀ lọ́nà yẹn kò bọ́jú èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ náà mọ ẹ̀bùwẹ̀ ṣe bọ́ ọ̀yọ́ ọ̀hún lọ́lọ́ rẹ̀ ètò olódò ọba nílé ọmọ akékèkọ́lá báyìí àkàbí má fi sọ pé ọ̀yọ́ ló ní ìwọ lọ́lọ́yọ́ wọn fi kàláàfin ọ̀yọ́ nílé rẹ̀. Káyọ̀ èsìkú ọ̀kọ́ yẹn ni. ọmọ wò ní kúkú kúkú dàbí ọrùn mú abibaba gé bàbá bàbá ìlébolo lẹ́mọ̀ á lé. Òtúrá orí pa lọ́wọ́ ní ọ̀fọ́, ògbè lọ́dún lọ́wọ́ ní òsì. Olúwo òtúrá orí pa lọ́wọ́, ògbè lọ́dún lọ́wọ́ aláàfin ọ̀rọ̀ bàbá mi. Àkímọ̀ wá dé, àkànní o, àkílà àkókò lórí ìbọn tèmi ń jẹ́ o. Mo ti ń gbé bàbá mi, ó ti lé lóko ọdún o. Àfòbí, ikú panita kíkà, ọ̀rọ̀ sálúbàtà ló yọ̀ lọ́wọ́. Ọmọ akẹ́kọ̀ọ́ ọdún lọ́wọ́ alákọ̀ọ́bí nìkan bẹ̀rù ẹni kan àṣẹ kankan láti ṣẹ̀dá ẹni kan orí ìwé nìkan tó bẹ̀rù ẹni kan àfọlọ́ nìkan ọ̀rọ̀ tí bẹ̀rù nígbà sọ́mọ́dà jẹ́ onílé ọ̀la alágbàlá àdéhùn àkọ́bí àdúrà síbi mi o bàbá mi iná tàbí ìgbà òjò pàmò ọgbà lọ́nà alákọ̀ọ́bí mi àkọ́bí mi ò rẹ̀ ní o ẹ̀mọ́ fọ́jú mi o àwọn gbogbo lóbìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́gẹ́ lóbìnrin lè mú obìnrin bá fojú rẹ̀ agbóníbọ̀ ń wo ọwọ́ ìdílé àkọ́bí mi o tàbí aláàfin ọ̀gá ikú bàbá yìí ṣe aláṣẹ òkèjì ẹ̀ṣẹ̀ ìṣòro ológun ẹ̀tọ́ ìwọ̀n gbàgbà ogun lọ́yà ẹlọ́kọ́gun jà wọ́n gbàgbà ogun yá ẹlọ́kọ́gun jà wọ́n gbúdọ̀ ní bàbá rẹ̀ gba yóò gbogbo gbọ̀nà ọmọ dúró ó ní ẹlọ́kọ́gun jà wọ́n gbogbo ìjà lórí gbogbo ìjà lórí ẹ̀yin lẹ́kẹ̀ ìjà kìlẹ̀ ṣe o Abímbọ́lá o ọba ní àkàndé o ọba ní ṣe lóòjọ́ o alákùnrin ọba ní ṣe lóòjọ́ o. Àṣekábíyèsí Bálàsì o. Àṣekábíyèsí Bálàsì Bàlá. Àṣekábíyèsí Bálàsì láàrin. Ẹ jẹ́ àti káfí. Ẹ jọ ọjọ́ ìgbà mi lójú. Àkànní ọ̀sẹ̀ àwọn òfin. Ọba tó ń fẹ́. Ẹ̀rọ máa pa mùrà máwùn èèyàn wa lára àwọn olùwẹ̀. Àlejò ṣe kàǹgà. Sàṣàwọ́ pẹ̀lú olórí ọ̀sán àlejò rọra.
bàjẹ́ o. Ní àsìkò títí ìlú Ìwó lójú o. Ikú ọmọ kébí eku. Ìwó ẹ̀mọ̀ lọ́rí ẹ̀mọ̀ wọ̀rí. Wọ́n á bí olórí náà, olórí Kábíyèsí Olú ẹ̀ǹdẹ́ o. I'm very sure you will do very well. Looking at your face and even looking at Oluwo's face as well. No doubt in my mind that you are really taking care of him. Thank you very much. Well, kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ ẹ wà ní ìjókòó yìí. Kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Ìwó, kí gbogbo ẹ̀yin ọmọọba ti ìlú Ìwó náà, gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó náà, mo kí pátá o, ìlú ìkan ẹ̀ṣẹ̀ ìlú náà, ẹ kú àyẹ́sí náà. Gàràtà wọ pé àwọ̀ ìlú Ìwó wọ́n ti tú wa lọ́dún lọ́sì. Ìyẹn fi dájú pé àjọṣe láti ọjọ́ tó ti pẹ́ ló ti wà láàrin Ìwó àti Ọ̀yọ́. Àjọṣe náà kò ní bàjẹ́ láṣẹ ọdún bẹ́ẹ̀ gidi lọ́wọ́. Ibi tí àwọn wálé ni pé nígbà tá a ṣe ayẹyẹ ìwúyè tí olóyìnbó pè ní coronation tí ó kọjá ní oṣù April, Kábíyèsí Olúwo wá, wọ́n ti ẹ̀ pé couple of times pé báwo ni ó ṣe kí àwọn ọjọ́ ìlú kò ní òsì lọ́mí ó wà lọ́wọ́ yìí. Ìyẹn fi hàn pé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ka àlééfà Aláàfin sí, wọ́n dẹ̀ fẹ́ràn Aláàfin gidi gan. Wọ́n ní fọ́nrán lóríṣiríṣi ni mo ti wò tí mo dẹ̀ rí pé Aláàfin àná ìyẹn bàbá Adéyẹmí àti Kábíyèsí Olú ìrẹ́pọ̀ wà láàrin wọn, wọ́n dẹ̀ jọ ń ṣe àjọṣe náà ní bàjẹ́ o. Ìtàn gbogbo bí wọ́n ṣe ń ṣe náà mọ̀ pé ní Ọlọ́run bíbí náà ti dé àṣẹ Èdùmàrè, lọ́lá àṣẹ, lọ́lá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dún, lọ́lá àwọn tó tẹ Ìwó dún náà, àjọṣe wa ò ní bàjẹ́ o. Bó tilẹ̀ òkú kéré mọ ìgbà kékeré báyìí nípa àríwá jẹ́ o. Ẹ ṣeun. Ìtàkùn wa náà ni pé àwa dúpẹ́ lọ́wọ́ fún ìpè yín àti pé a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó ti wà látọjọ́ tó ti pẹ́ máa wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àti fẹ́ ẹ mọ̀ pé ẹ̀wọ̀n ọ̀dún bàjẹ́ o. Fún ẹ̀yin lọ́balọ́ba àti ìjòyè ti ìlú Ìwó náà, ìmọ̀ràn mi wá ní fún yín pé bẹ́ẹ̀ ṣe tí wọ́n bá bàbá Olúwo ṣe náà, wọ́n á bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba kẹ́kẹ́ máa bá wọn fi inú tọkàntọkàn ṣe. Bẹ́ẹ̀ ọba ló ń wà lóhùn ọba ṣe ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Kékeré ni wọ́n ní àwọn lọ́dọ̀ wa àmọ́ kọ́ lórí kan pé yóò jẹ gbèsè fún gbèsè ní. Nítorí ìlú Ìwó náà bá wọn fọwọ́sowọ́pọ̀ nítorí nǹkan mi láì sí ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ gidi ẹ̀kọ́ jẹ́ kí n parọ́ fún ìlú Ìwó lè lọ bí gangan ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀yin àti Kábíyèsí ẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ fẹ́ láàrin pé yóò ṣèṣe láti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ náà
ṣèkìtàn mo dúpẹ́ wá tó fẹ́ o. Àkókò ẹ̀yìn ọ̀gbọ̀n ẹ wà ní ìjókòó iná ìwé pàtàkì kí o. Látòrí pòfẹ́sọ̀ Nurudeen olúròdé ṣèlú bàbá ayé òdàlẹ́ ẹ̀kú bí olúkúrò ẹ̀kú bí àgbàgbà ìfọ̀mọ́ owó sókè ọ̀rọ̀ ọmọ owó gẹ́gẹ́ bí olúkúrò. Ọmọràn bí ojú báyìí lọ pẹ́ ọ ẹ̀kú ẹ̀wọ́gbà ẹ̀kú àyẹ́sí náà ẹ̀mọ̀ lọ́rí ẹ̀mọ̀ gbọ́rí o ẹ̀ṣẹ̀ òkú. Ẹjẹ́ ṣe káàbíyèsí o. Nínú àkọọ́lẹ̀, nínú ìbáṣepọ̀ ìbí àti nínú àgbékalẹ̀ ìṣẹ̀dálẹ̀ ìwé Àtọ̀yọ́, bàbá mi Àkànní Aláàfin Akeem ọ̀wọ́ ajé Abímbọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀dùn tòní, ìyá tó bí Ọládìgbòlù tó bí ọ̀wọ́ adé ìyá wa Àgbàsọ́lá pé àwẹ̀rọ ọmọ àbò ni wọ́n ẹja ṣe kábíyèsí aláàfin. Ìyá wa àgbà Sọlá pé àwẹ̀rọ ilé ọ̀tá ọmọkùnrin ojúrí àbá mi kábíyèsí kábíyèsí o. Olúwa kàdí ní ọmọ tó jọba bẹ́ẹ̀. Ẹ̀mú mọ̀ síbísíbí àwọn wọ́n ṣẹ̀ fi tóbi létí wọ́n ní àwọn ilé wa kan wà ní náà ẹ̀mọ́ kìló ilé ìyásọ́lá pé àwòrán ló jẹ́ ìyàwó fún Aláàfin Láwàní Agogo Ìjà. 1905 sí 1911. Àyẹ̀sí náà ìṣòro yìí náà Àkànyọ́sà wẹ̀yìn ọ̀rọ̀ kábíyèsí o olúwo mbẹ̀lẹ̀ yẹn àwọn dáadáa mbẹ̀lẹ̀ yẹn wá ọba tó fẹ́. Kábíyèsí ọlọ́run. bá a ṣe ń sọ lónìí pé ìyá Sọlá pé àwẹ̀rọ tó bí Ọládìgbòlù tó bí ọ̀wọ́ adé pé wò ni ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn tí ń bọ̀ kẹ́mi bàbá mi Aláàfin ó gùn pẹ́ torí pé pẹ́pẹ́ báyìí ló wù sí lárọ́ pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dán ṣe ń lébi àgólákò ní táwọn àgófà ní tèmí bàbá mi Aláàfin bàbá mi Olúwo ẹ̀ẹ́dẹ̀ sí jìnnà. A tún máa sọ pé màmá tó bí bàbá mi ọba Aláàfin Akeem Abímbọ́lá ọ̀wọ́ adé Aláàfin Ọ̀yọ́ ìdàrí wọn ti wá ìdàrí ìlẹ́wù àbájá ní ọdún méjì kábíyèsí Aláàfin. Àkànyọ́sà àtọ́wé àtọ́wé ẹ̀gbọ́n àtọ́wé àbúrò Àkànyọ́sà ìwọ ni bàbá wọn. Kábíyèsí ibi tó kù ká lọ báyìí ní bàbá mi Olúwo kí wọ́n bá wa sọ̀rọ̀ ẹ̀yàgbọ́ ẹ̀bìlà ẹ̀sìn gáfárà. Bàbá mi Àkànbí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́mi lóye tẹ̀lé àkọ́kọ́ aláṣẹ lórí òrìṣà òdebẹ̀ tún bẹ̀ ṣe akóredé bàbá mi Alówó ayé olówó òwò tí ò ṣe é wọ́ àtàrà ọ̀tún tí ń tì í àtìlẹyìn tí ń fà á digbí lolúwo olúwo ò ṣe é wó ẹ̀yìn ìwó àtàwọn òwò níwájú olúwo ò ṣe é wó. Olúwo sọ ọmọdé abá bí ẹ̀yà ní ìjọ. díẹ̀ ẹ̀kọ́ kan Ọwọ́ adé wà. kábíyèsí. Ìdúpẹ́ pé ọba àwọn ọba yìí ló máa ń wò ní ọlá rẹ̀ tí ó ní mo fẹ́ yan ọba. Mo fẹ́ gba ọba kan kúrò lẹ̀ mo sì fẹ́ yan ìlú òní ṣé o. Tó bá sì ṣe ìwé sí ìṣẹ̀lẹ̀ tó bá sì di mú náà ló mú. Ó ní ọba àwọn ọba. Ohun ìwọ là ń pè ní ọlọ́run ọba nítorí ìwọ ni ọlọ́run
gbogbo ọba wọ́n wà lórí ilé ayé. Àdúpẹ́ o, ní dúpẹ́ tèmi pé mi ló mú o. Mo dúpẹ́ nítorí pé tí ọ̀bá mú mi, wọn ọ̀bá mọ́mọ́ mi. Mo sábà múre jẹ́ o. Mo dúpẹ́ o. Èmi náà mọ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀wádé. Mo mọ̀ pé èmi ò forúkọ Ọ̀wádé rí. Mo ti kọ́ nínú orúkọ Yorùbá oṣù pẹ́ńpẹ́ Ọ̀wádé tó ga náà ló ṣe léde o. Àkàndé ọ̀sà, àgbo kù, ọlọ́run ni ó rí bẹ́ẹ̀. Èmi bá yín dúpẹ́ o. Bá kábíyèsí Aláàfin Ọ̀wádé dúpẹ́ lẹ́yìn wọ́n pè gúnrẹ́ ní orí o. Orúkọ tí ó gòkè lórí àkíyèmọ Ọ̀wádé Ìyànbọ́lá orúkọ Ọ̀wádé ó dìde. Pẹ̀lú tí ọba sì sọ pé kọ́ má dìde mọ́, ó ń tọ̀ wọ́n pa ẹ́. Lẹ́yìn bá mo kí ọba kan ṣoṣo tí ò pé méjì tàn ọba tí ń fọba jẹ, ọba tí ń jẹ Kábíyèsí Olódùmarè. Ìgbà tó fowó ẹ̀ sí ìlú láàrin pé kí ẹ máa kiri jẹ́sẹ̀ kí òun. Mo dúpẹ́ o, bébí náà lè ní irú àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n máa kiri jẹ́sẹ̀ kí Ọlọ́run. Ẹni kábíyèsí bọ́lọ́ wọn bá. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí rẹ̀ wọ́n darí ọba. Lẹ́yìn náà, mo kí àwọn tó lọ yàn sí ipò tó ní kí a máa jẹ́ àròlé òun lórí ilẹ̀. Àgbọ̀dọ̀ rọ́bà mí ọ̀bà lọ́yọ̀ọ́ o. Ìjọba ẹ̀kọ́ lórí àdúgbẹ́pẹ́ bàbá yẹn máa tí a ń pè ní Odùduwà kó o bímọ wá bímọ tó jọ bímọ tí ò lóko bí tí ò lóko máa pè ní náà ní Aláàfin Ìwó. Àwọn ó sì sọ àásọ fún ìjọba ẹ máa pè mí náà ní kíni Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ìgbò bí mo bá àwọn ọmọ máa gbà nǹkan tí bàbá ńlá mi ṣe jẹ́ nìyẹn. Àkàndé ọ̀sà, ọjà yóò bá ìṣó, ọlọ́run ni ó rí bẹ́ẹ̀. Ìwó kí ló kọ mi? Aláàfin Ìwó. Aláàfin Ìwó. Èmi ọmọ sáìtù mi ìtòdúdú àjẹjù Aláàfin lọ. Aláàfin Olùkọ́. Kábíyèsí o. Àkàndé ọ̀sà. Èdè mi lè máa ń pè ní nǹkan mi o. Èdè táwọn á mọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá. Yorùbá àjùmọ̀lò ẹnu mọ́. Aláàfin ọmọ jẹ́. Báwo lè túmọ̀ wọ́n lè máa lo ọlọ́ọ̀fin máa ń ti jẹ́ Aláàfin náà nígbèmí. Lédè míì wọ́n lè máa pe Elédùmarè táwa máa pè níbí ní Olódùmarè. Yọ̀dà fún yín o, kábíyèsí Ọ̀wádé inú mi dùn. Máa ń lu rẹpẹtẹ lápá. Gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ ni nígbà tí Aláàfin ọ̀pá wọn. Kí wàá la àbí? Kábíyèsí ilé fọ́tí. Àkàndé ọ̀sà, ọba tó ń tọ́ bàbá ẹ̀. Kábíyèsí ọba ṣe kọ́ bẹ́ẹ̀ Aláàfin Ìwó. Kábíyèsí Aláàfin. Olórí iṣẹ́ àwọn èèyàn mọ iṣẹ́ tó lórí ẹlòmí ọmọ bèèrè sí ọba nítorí pa lásìkò ní sí ojú sọ̀rọ̀ ni. Aláàfin Ìwó. Sọ̀rọ̀ rẹ̀ ayé òwò ní
tó lè mú sí tó bá wù ọ́ lọ sí àìsí ọba ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní ó kọlù ní tí wọ́n ṣe. Ẹni tó bá dìde ọba tàbí tó bá ń gbógun ti àkímọ̀ aláàfin àkímọ̀ wa lé nígbà ọba yá nísìn ẹni kó máa wo ẹ̀ẹ̀tì ẹni kó máa wo owó ẹ̀. Ó ti ṣẹlẹ̀ pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa wo ẹ̀mí rẹ̀ wọ́n máa wo owó rẹ̀ wọ́n máa wà láàrín wọ́n kàn máa rojọ́ wọ́n máa ṣèjọba aláàbí wo ni wọ́n máa bí wọn kò sí tó lè pè mí gbogbo tó bá wù ọ́ pè mí gbogbo ẹ̀ ẹsẹ̀ mi sáà lọ́gbà. Mo ò fún ní pírọ́blẹ́mù ni lẹ́yìn nígbà tí wọ́n bá wà ní tí wọ́n gbé àbòsí lọ àfihàn tí wọ́n gbé obìnrin kan wá wọ́n máa máa sẹ́ẹ̀tì wa láti Canada ní ẹ̀sìn gbé wá fún ọmọ ìgbà. Aláàbí wo a sì bá wọn tí wọ́n gbé wá àwọn tí wọ́n gbé wá àmọ̀ wọ́n àwọn náà ni wọ́n padà sí lọ́dọ̀ tí wọ́n bá a sùn àmọ̀ wọ́n. Ìdẹ̀gbẹ̀rí wọn láì dáwọn àmàlẹ́ o àmàlẹ́ ìdẹ̀gbẹ̀rí wọn láì dá gbogbo ilẹ̀ o àmàlẹ́ gbogbo tó bá wù ní ẹsẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn pápá bàbá ńlá yóò tó bẹ́ẹ̀ àwọn wọ́n máa àwọn tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n ti wọ́n máa wọ́n kàn àwọn èèyàn máa lọ bá ìyàwó ọba sùn ẹsẹ̀ tiẹ̀ kò rí wa gbèsè ẹ̀tọ́ pa ẹ̀ka ti jùlẹ̀ ẹgbẹ́ àlòkù mi. Mo kí gbogbo àwọn ọba kábíyèsí olóró yàrá sí wọn bá ọ̀kàkà bàbá gbogbo ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì tí ń ṣe tọba Ọ̀yọ́mèsì tí ọba ṣe tọba yóò parí. Èmi mo sọ bẹ́ẹ̀ aláàfin wo bá wọ Ọ̀yọ́mèsì ọ̀hún kọ́ lágbára tó tó bẹ́ẹ̀ síwájú tani Ọ̀yọ́mèsì kan ló wọ ọ̀hún ọ̀bá aláàfin ẹ yọ wọ́n dànù. Àbójúfẹ́ ni mọ́kàn kọ̀ọ̀kan ni. Ọ̀pọ̀ ní ẹlẹ́wẹ̀ ìdájọ́. Lábí ìṣẹ́ láàbí, ó máa ní ìjọba ìgbà ti rí yí ní ọ̀sẹ̀ kan sísìn Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn wọn, ó bá ti jẹ́ ẹni tó bá lẹ́jọ́ kọ́mọ lọ kọ́ọ̀tù kọ́mọ lọ ṣe ìgbẹ́. Ẹmọjọ́ kọ́ọ̀tù òdòdó ọdún. Àwọn kan wà kọ́ọ̀tù ní ìṣẹ́ ọdún mẹ́wàá kò ń lò. Aláàbí wo? Ìlú ọgọ́ọ̀tù pẹ̀lú ọba. Ọlọ́pọ̀ bá yọ ọba ìwọ kò lè kọ́ọ̀tù kan. Bẹ́ẹ̀ bá ti jẹ́ àròlé Ọlọ́run ilẹ̀ kò sórí èmi ìlẹ́yìn àròlé Ọlọ́run. Ẹni gbéyàwó tèmi náà, àwọn èèyàn máa ní ẹmọ ń bó sàájà, èèmọ̀ ó sàájà. Ẹ̀yìn tí ọwọ́ ìyàwó mi wọ̀ kò bá lọ́wọ́, sẹ́sàn púpọ̀. Ìtawà ń sọ ní pé ọ̀nà tẹ́ ń gbà ṣe ẹjẹ́ àyípadà. Kí ni nǹkan tá ń sọ? Àwọn bàbá ńlá wa ní bàbá ńlá ìlúṣàpò. Bàbá ńlá mi lò fún. Bàbá ńlá mi lọ gbogbo àwọn bàbá tó wà nílẹ̀ ìlú. Bàbá ńlá mi. Ṣùgbọ́n mo ní ẹ má jẹ́ àdá o, ẹ má jẹ́ àdú òkú lórí ọdún. Àwọn bàbá yóò mọ̀ gbogbo náà wà yìí. Ìgbọ́n sínáàpù dé. Ẹ má da epo dé bàbá mi lórí mọ́. Ẹ má da ẹja sọdún ẹjẹ wọ́n ń ṣe ní Brazil. Àyàbẹ̀rẹ̀ wọ́n ṣe wọ́n máa gbé sí Brazil. Wọ́n máa ṣe
kó máa ní ojú títì. Bàbá tèmi ẹbí á máa ṣàdúrà fún wọn. Èmi máa ń ṣàdúrà fún wọn. Bí bá mojú orí wọn máa mójòdó lọ rẹ̀. Àwọn nǹkan wà tá a lè yí padà. Ìlà àkọ́mọ́ láti mọ̀ pé kò bá gbà. Èmi ní ìfẹ́ disrespect àwọn bàbá yìí. Èmi ń rí wọn nínú ibi tẹ́yìn ò ti rí wọn. Kò dẹ̀ dáa kí wọ́n máa ṣépè fọmọ Yorùbá. Torí téèyàn bá ń fi ibi tí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ibi téèyàn ti ń fún wọn ó ń dọ̀tí. Ẹ má jẹ́ àjọ dọ̀tí. Wọ́n mí kí ṣe pé mò ń fi sáà. Mo ní bí wọ́n ṣe ń ṣe worshiping ìlú sọ. Ó pé idol worship àwọn baba ńlá nínú idol worship wọ́n ti ṣe tó wá lóde tí ń sọ pé àwọn èèyàn ọgbọ́n ayé oṣù táwọn tí wọ́n máa ń ṣe mọ̀nàfíìkì wọn ò lò ní síbẹ̀. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin ọba mo kí yín o mo kí ibọ̀ mo kí gbogbo àwọn tó bá mo kí ọ̀dọ̀ ògbólú mo kí gbogbo àwọn journalist kan wà náà mo kí ẹ̀yin securities náà gbogbo èèyàn ni mo kí ń bí ẹgbẹ́ ọmọbìnrin gbogbo ọmọ àwo ní VIP gbogbo ọmọ Yorùbá ní VIP nígbà kan ní ọjọ́ ẹ̀rí wọ́n ní kábíyèsí Aláàfin invite mi sọ́yọ́ wọ́n ní wọn ò fi mí sí BBI wọ́n ní wọ́n ti ẹ̀ lé mi kó bẹ́ẹ̀ ní abẹ́ẹ̀gbọ́ ni abẹ́ẹ̀gbọ́ máa wà ọ̀dà yín lóhùn Fake media. ẹ̀yin wà bẹ̀ kí ni ẹ pè é fake media ẹ lè rí àwọn mídíà gidi kí wọ́n pè àwọn tí wọ́n sanwó fún àwọn kan sanwó àwọn ọba kan sanwó kí wọ́n máa bá àwọn ọba tó gbé ìwà ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá kì í ṣèwà tó dáa rárá kì í ṣèwà tí ó dáa rárá ìwà tó yẹ káwọn ọba yẹn kí wọ́n fi sílẹ̀ pátápátá àwọn èsì yìí wọ́n ní kí ló dé dé èsì yẹn tó kú. èrò pọ̀ jù lọ. èèyàn pọ̀ kò sí kí Aláàfin wa ọmọ yàtọ̀ ó ṣe kọ́ ó ṣe kí Aláàfin payé sí fún ẹ̀. nítorí èsì ní mẹ́fà ló wà ní ìpò gbogbo ẹ̀ òsì tó rà wá ẹwọ ẹ fara mẹ́rin ló ẹ lè bínú ẹ̀yin ọ̀sọ̀ babalájẹ́ òkìyìn o wọ́n lẹ̀ òkìyìn yóò dáa fún yín o káwọn fẹ́ sọ kò sí nílẹ̀ Yorùbá kò sí táìtù míì Ọlọ́run gan Aláàfin Olódùmarè lálá àbílẹ̀yìn ọba tó máa jẹ́ Aláàfin lókù èmi sì tún ti jẹ́ Aláàfin wo kò sí táìtù ní ètò ju Aláàfin lọ Aláàfin wo ẹn tó ti gbọ́ wọ́n ní ẹ̀sìn tó síwájú ọ̀rẹ́ ẹ̀ síwájú wọ́n l'Aláàfin lò ní tó wọ́n kù olóṣèlú láìjọ nígbà mo dórí ipò tí mo wá ta wá lọ philosophically ta tún lọ spiritually àwọn ẹgbẹ́ kò sí tó tún ju Aláàfin lọ. tẹ́ bá dẹ̀ ń gbọ́ kẹ́yìn náà bá fẹ́ ṣerú ẹ̀ ẹ̀ lè ṣerú ẹ̀ tẹ́ bá ń gbọ́ tí wọ́n á sọ pé aláṣẹ lórí òòṣà kì í ṣe ká fi ń táwọn àgbà wa àti find out wípé èèyàn ni ó di òrìṣà èèyàn ni orí máa ń ṣàdá nígbà tí èèyàn bá dépò ọba ní Yorùbá ní kí là ń fọ ọba pè ọba wa ọba aláṣẹ tọ́ba bá ti dépò ọba yóò di aláṣẹ lórí àwọn tí orí kọ́ ṣàdá kìí ṣe pàdé èmi ò gbà pé Olódùmarè ni òrìṣà ní ọgbà bẹ́ẹ̀ ní tí tèmi wà mi ò rí Olódùmarè nínú àwọn òòṣà nítorí èèyàn ni máa di òòṣà Olódùmarè lọ́lọ́dùmarè ọkùnrin orúkọ tó tún lẹ́sìn díẹ̀ ní Ọlọ́run Olódùmarè Yorùbá gidi tó sọ ẹni tó ní gbogbo odù tó sì máa fi gbogbo ẹ̀ rè olódù Yorùbá ló ní ẹni tó ní odù òní olódù ló sì máa fi gbogbo ẹ̀ rè
ìlànà pé ilé òní nǹkan míì Olódùmarè ẹ bá lọ Sáúdí ọlọ Sáúdí ọlọ ọbẹ kò sì lọ rí bẹ́ẹ̀ wọn lọlọ ọbẹ náà ó lè lọ Jerusalem mẹmẹ pé Ọlọ́run lọ́lọ́run ọmọdé o Yorùbá sì ní Ọlọ́run tá à ń pè lÓlódùmarè ilé mi gbà ń kó ju gbogbo Ọlọ́run lọ Olódùmarè ni ọlágbára pọ̀ agbára ẹnìkan ó ti pè mí ẹ káàbọ̀ màá fún àti ní àwọn ẹ̀kọ́ gan tí mo pèsè ilẹ̀ ìrìn bá wọn bá wọn ó tún bá yín wà nínú ìta. àkọ́kọ́ ẹ̀yà ẹ bá kọ́ fún ìwé ìlú fẹ́ fún kábíyèsí àlà ìwé wà ní ọ̀gá mi kọ́ fún ìwé ìwé tí mo kọ́ fún yìí kò ní code of kings code of kings nínú kọ̀wé code of kings. Ẹ̀yà bá gbé àṣà ìwé àti ilé ìṣẹ̀lẹ̀ yìí. Ma, open the door.